ọ̀dà akọ́nìyàn mọ nǹkan tọ́ sí kíní kan yà nínú ayé kan pè ní ẹ̀tọ́ ipò kan bá yà àti ibi kan bára rẹ òun là sọ nípa ẹ̀tọ́ kan ní bóyá lábẹ́ òfin ni o àbí lábẹ́ àfọwọ́sí ìbáṣepọ̀ kẹ́ láàrin wọ àbí àjọ kan kọjú sí kò í béèrè ẹ̀tọ́ rẹ lé lọ́rùn. Àkòrí kan lọ́run fẹ́ ká gbé yẹ̀ ọ́ lónìí òun náà ni mo pè ní Hànnà gba ẹ̀tọ́ rẹ̀. Hànnà ọgbà ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ ẹsẹ̀ ọgbà lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. Nínú Sámúẹ́lì kínní orí kínní kó bá kà á láti ọsẹ̀ kẹsìn síbẹ̀ lébẹ̀ kó kà á títí débi irú ẹsẹ̀ kọkànlá ni wàá ọ̀rọ̀ àtìtàn wàá rí kà lébẹ̀. Wí àbá kan níbẹ̀ ń pè ní Èlíkánà onímọ̀ọ́yà rẹ̀ lọ síbi àpèjọ o ẹ pè ní àpérò èyí kà ń pè ní conference lónìí àbí ìpàgọ́ ọkà jẹ́bi àdúrà wàá rí káwá ti lọ bẹ́ẹ̀ yìí ni ráìkẹ́tẹ́ á lọ asókè á lọ asódò torí torí pé wájú Ọlọ́run ni ọ̀nìyàn wá náà á sí kété ọkọ̀ ní ọba ẹ̀dẹ̀ tí fẹ́ gbà náà léyà bẹ Ọlọ́run yíya sí Èlíkánà ni àtọ́yà rẹ̀ wọ́n rí dúró sí ibi ààyè ran kété ọ̀nìyàn jẹun mú ọmú jíjẹ kọbùnrin gbá ké momi kò tẹ́ à ní ọ ti tẹ́ ọ lọ́rùn bá a ní ọjà kò jẹun oró tì hàn ṣùgbọ́n ìgbà kíkálukú rí jẹun tán fúnra ńlá rẹ̀ lítìdé o ọjà kò sún síwájú kò lọ́dọ̀ọ̀ràn ó yọnu tẹ́ḿpìlì ibẹ̀ lè kúnlẹ̀ sí kó tí ń gba àdúrà ṣé wọ́n rádúrà kẹ́ gbà ní sọ ní gbọ́n kankan lẹ́rùn rẹ̀ ẹ̀rùn rẹ̀ jì ṣùgbọ́n inú ìrora inú ìròbìnújẹ́ léyà kẹsùn Hànnà débẹ̀ ni ẹ̀gàn lè pọ̀ nínú ayé rẹ̀ irú ẹ̀gàn ẹ̀gàn àrẹ̀rọ̀mọbí bóyá bíi tẹ̀rẹ̀ gẹ́lẹ́ àbí bíi ti ìra olè rẹ̀ kàn ṣùgbọ́n ló ní ibà o kọlọ́run yá mójú ẹ̀tọ́ rẹ̀ kọ́ yá mú hàn ọ́ ipò rẹ̀ ní ayípadà o wẹ̀dẹ̀ á jẹ́ àgànmọ́ wàá da èyí ọlọ́mọ wàá da àbá ọlọ́mọ ẹ̀gàn ní pọ̀ ju ẹlẹ́yà lọ́tún ẹlẹ́yà lósì orogún rẹ̀ gan kẹ́hìn pèlè pẹ̀línà ó mójú Hànnà ó mú rí o oríṣiríṣi orí òwe ní kọ́kọ́ ẹ̀yà sí ojú pọ́n Hànnà lọ́pọ̀lọpọ̀ ojú pọ́n torí àìrọ́mọbí àìmọye ẹkún ìkọ̀kọ̀ àrìmọye òbéèrè àríkè lópin kẹyà bèrè lọ́ra rẹ̀ kẹyà bèrè lọ́wọ́ ọkọ rẹ̀ ọdún mélòó lòwọ́ náà ti lúrùpù òní ó ti béèrè kó o bá ti fẹ́ yàrí dókítà wàá kọ́ òbéèrè ni wàá kọ́ wèrè èkìtì wàá sín kó o bá débẹ̀ lọ́ọ́ yà bèrè lọ́ọ̀kan ó dáhùn kan náà ní dókítà amúkọ́ kọ́ ẹ̀dẹ̀ á sí mi wọ̀ ó ti ní oríṣiríṣi ibi wọ́n ti gba àgbọ́ lé lórí àlùfáà àti wòlíì wọ́n ti momi uyè ó ti momi àtẹ̀yí kojú rẹ̀ fanimọ́ra àtẹ̀yí kojú rẹ̀ fanimọ́ra wọ́n ti dòróró mu ọtí kò móróró náà kọ́ múra oríṣiríṣi ibi lọ́ra rẹ̀ àgbo òsínkọ́ àbò gìgùnkò ti ń lò lóríṣiríṣi wọ́n ti sùn sábẹ́ ààbò èso kẹ́hìn kò ṣe kò ti ṣe Hànnà ọkọ̀ jíjẹ o torí pé ọ ti tíjọ́ kò yẹ kẹ́ gba ẹ̀tọ́ rẹ̀ èso ọ̀nà ká ọkọ rẹ̀ mú tú lójú ọmọ jíjẹ bẹ́ẹ̀ àrèméye ò lérí ní ṣeko mẹ́mọ́ náà bóyá wọ́n ti mú òṣìré bí àbèbí wọ́n ti mú tù ọ́ lójú bóyá wọ́n ti mú òṣìré bí ipò bí mọ́tò bí ilé ọkọ rẹ̀ yóò wá gbé òkò ọ́ bí ìyálẹ̀ bá nu ara kọ́ ọkọ rẹ̀ wí bá sí ṣùgbọ́n Hànnà wí ń mọ̀ wí lọ́ ẹtọ́ kété wọn ni lọkàn ń yóò ṣe ṣùgbọ́n ọmọ wípé ju ó lọ o ju ọ̀nìyàn lọ o ju alẹ̀ lọ o ju mọ́tò lọ o ọmọ wí òun kò ń wà ní ọmọkùnrin wà ní òun gan-an òun kò ń wá bọ́ gbà o kọ́ bá mú kún
tó bá fẹ́ mú dì ọ́ mọ́lẹ̀ kó gbójú rẹ kò lẹ́gbẹ̀ẹ́ ẹ̀tọ́ rẹ n kò yẹ kó ṣe ni pé kó takú ti Jésù kó béèrè ẹ̀tọ́ rẹ lúkò kọ́ ẹ̀ ó yẹ kó mọ ọkọ̀ ẹ̀ wà Hànnà mọ ọkọ̀ ẹ̀ wà o ó dákun dúró sínú ìbànújẹ́ ọkàn ni ó sunkún ó bẹ Ọlọ́run ọ̀rìyá jẹ́jẹ́ lẹ́yìn òrèyìn ẹ̀jẹ̀ ni Hànnà jẹ́ kó rí mú borí kété kì í èṣù kó fẹ́ mú gba ẹ̀tọ́ rẹ̀ lọ́rẹ̀ alábàjọ lẹ́yìn òrèyìn Hànnà gba ọmọ òyanu o àfàdúrà bí ọmọọṣẹ́ ìyanu lérè padà bí òun ní di wòlíì àgbáyé ní Ísírẹ́lì Ọlọ́run ájọ mẹ́tọ̀ rẹ o látòní lọ́ba kó bá ti kó níbẹ̀ níbà kọ́ ẹ̀ àníbà ni wábì kan dúró sí kó takú ti Jésù kó súnmọ́ Ọlọ́run kó gbẹ̀tọ̀ rẹ èsì mú ṣe ni àbá rẹ ni nítọ̀ẹ́tọ́ kó bá ti mẹ̀tọ̀ rẹ lówájú rẹ̀ rúrọ́ níbẹ̀ yìí lọ́lọ́run ṣe fẹ́ràn jù ọ́nìkan mẹ̀tọ́ rẹ̀ ọ́nìkan mọ kẹ́ wá òun lọ́lọ́run mú àyèyè kò mí kò ọmọ tẹ̀rẹ̀ kò retí àfàdúrà bí ọmọọṣẹ́ ìyanu náà lè yà jẹ́ òjò lórúkọ mi ọmọ àbálábí tán kó bá ti dàtún bí kò jẹ́ tọ́lọ́run Ọlọ́run Olódùmarè wọlé tọ́ níwájú rẹ̀ ire o ire kàǹkà.